ṣe. Òyígíyigì ọba àwọn ọba alèwí lè ṣe. Alágbàwí ẹ̀dá. Alákòóso ọ̀run òun ayé. Sàtánì kan yálé ayé lónìí, Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Ẹ̀yin lólógo jùlọ. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run tá a kìkìkìkì tá ò lè kì tán. Ọlọ́run tá a kíkíkíkí tá ò lè kí tán. Lord, we are grateful. O ṣé o. Ọlọ́run àwọn ọlọ́run. The God that is far bigger than one we are calling him, we are grateful. As old as you are, you can never change, you will never change. This is third Sunday in the month of January 2025. We are so grateful, Lord God Almighty, for what you have been doing, for what you are set to do, for what you will continue to do. Ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Òpábídà sọ́bídìré. Alápá rọ́bìrọ́bì. Alápá kábíkábí. Gbanigbani tí gbogbo ènìyàn ń sáyà. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́ òye. Ó kú àgbà alẹ́ wa. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́. Lórí ayé wa, lórí àwọn tó ń wò wá ńlé, lórí gbogbo àwọn tó wà lórí Orísun. Ẹ̀yin tí wọ́n wà lórí Orísun ẹ jẹ́ máa jó. Third Sunday la wà ní January. Ẹ máa bá ń fàdúrà ránṣẹ́ sí Dr. Fẹ́mi Adéríbigbé aláṣẹ Orísun worldwide. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́. Tó dẹ̀ ṣe ń wò wá lórí Orísun yẹn lọ subscribe sórí YouTube wa Ṣẹ́gun Olúwayọ̀mí TV, Facebook Ṣẹ́gun Olúwayọ̀mí, TikTok at Ṣẹ́gun Olúwayọ̀mí, Instagram at Ṣẹ́gun_Olúwayọ̀mí. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́ òye. Ó kú àgbà lẹ́mí. Emmanuel, kí ló gbọ́ tọ́lọ́run ò lè ṣe? Kò sóhun tọ́lọ́run ò lè ṣe. Now, òtútù mú ní apá abìkan báyìí. Òru mú ní apá abìkan. Àwọn kan wà tó yẹ pé wọn ò tiẹ̀ rí ọ̀sán mọ́. Òru nìkan náà wà báyìí. Àwọn kan wà tó yẹ pé ọ̀sán nìkan ni wọ́n rí. Alèwí lè ṣe nìkan ló lè ṣe bẹ́ẹ̀. Ayọ̀, Lu kò ṣe nǹkan kan tí Ọlọ́run ọba. Kò tó ṣe nǹkan kan tì. Gbogbo ohun tó wu Ọlọ́run ló máa ń ṣe. Alèwí lè ṣe ni a lè ṣe lè wí. Lord, we are here to just say thank you. We are here to say thank you for your faithfulness upon our lives, for your mercy upon our lives, for what you have been doing, for what you will continue to do in our lives. We give you all the glory. We give you all the honor. Olúwa ẹ ṣé o.
Gbénga máa ṣe kíní yẹn lọ. Gbénga ń ṣe kíní yẹn lọ́wọ́. Túṣe, túṣe, túṣe. Túṣe Gbénga. Túṣe rẹ̀ kan ṣiṣẹ́. Ìgbà ló yẹ ká ṣe. Fẹ́lẹ́dùmarè, Fẹ́lẹ́dùmarè ọba o, ajúbà kì í bá ṣe. Ìbà ló yẹ ká ṣe. Fẹ́lẹ́dùmarè o, Fẹ́lẹ́dùmarè ọba o, ajúbà kì í bá ṣe. Elédùmarè bàbá mímọ́. Elédùmarè ọba òkè. Ajúbà lọ́dọ̀ rẹ̀ Èdùmarè. Ajúbà kì í bá ṣe. Atọ́fara tìbí òkè, Ajúbà. The God has been behind us, suddenly behind us. We are grateful. Thank you for another episode today. We give you all the glory, honor, adoration for who you are. We're saying thank you. Ọpẹ́ ṣe kíní, mo ń bọ̀. Ọpẹ́ o. Bàbá lọ́pẹ́ tọ́ sí. 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 Abiza, Abiza. Bàbá lọ́pẹ́ tọ́ sí. Looking at Biza, Biza, Biza. Torí pé a ní Jésù la ṣe lè ṣe báyìí. Ayọ̀ tún lù Biza, 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 Biza.
fighting my battles for me. Jehovah Oluwayomi. Ewale. Now, ìwọ kan ronú dáadáa. Ká ní wọ́n ló ń jà. Àyàn ká ní wọ́n ló ń gbèjà ara ẹja. Ó lágbára. Gbéga. Ká ní wọ́n ló ń gbèjà ara ẹja só lè jà. Táwọn àjẹ́ bá dé, ojú wọn lásán kan máa dẹ́rù bá ẹ. Ṣùgbọ́n ayérayé is fighting our battles. Ó ṣe. He's fighting our battles for us. Ogun ìdílé ayọ̀jú. The Holy One of Israel is there. Ogun ní ìjọ ayọ̀jú. Ayérayé wà ńbẹ̀. Thank you for fighting our battles for us. Jehovah Oluwayomi. Thank you for fighting our battles for us. Jehovah Oluwayomi. Ewale. There is a man of God that is watching me right now. And the spirit of the prophet just told me to tell you this. You are in a church. And they've been waging war against you. Ogun yẹn ti pọ̀jù. O wá fẹ́ kú o. Ayérayé ò dẹ̀ tí ní kó kú o. Ìwọ kọ́ ló ń jà ogun yẹn. You are not the one fighting for yourself. If God should leave them to finish you, lè lo 30 seconds. It's not yet time for you to go. Still hold on. There is something God wants to bring out of you staying there for now. Kokpemo, not too long, you are going to leave the place, but just still hold on. It's not the set man of the ministry, but the people around the set man, they are seriously waging war against you. Ọlọ́run ló ń jà fún ẹ. Bẹ́ẹ̀ni. Ènìyàn ìbá ti gbé mi o bí kò ṣe wọ́. Ọlọ́run tó lágbára ayé ìbá ti gbé mi o bí kò ṣe wọ́. Ọba tó ń jà fún mi o. Thank you for fighting my battles for me. Jehovah Oluwayomi. Ewale. There are some people that just because they are waging war against some people in the church that are working for God. Ló máa sìn wọ́n dé hellfire. Àyàn. Tán bá jókòó ńlé wọn tí wọ́n ń sin Ọlọ́run nínú ìwà mímọ́, wọn ò ní dèrò ọ̀run àpáàdì. Bẹ́ẹ̀ nítorí pé wọ́n ń ja ogun inú ìjọ, Sátánì á kí wọn lọ́wọ́, á sì wọ́n dọ̀run àpáàdì. Kọjú mọ́ ohun tí o bá lọ ilé Ọlọ́run. Face your God. Serve your God wholeheartedly. Don't wage war against anybody in the church. The church is meant for us to worship God, to give Him all the glory, to worship Him. Ogun ní ìjọ ló pọ̀ jù ló pa a lot of people. Ogun ní ìjọ ló finish ẹlòmíì. Lord, we are grateful. We are grateful. Ọkùnrin yẹn má ti kú ọ̀nù ìjọ yẹn o. Ọlọ́run wà lẹ́yìn ẹ o.
Showide, thank you. We are grateful. Dr. Olutayo Ambro Showide, thank you for being a blessing to our world. We are grateful. Ilé-iṣẹ́ yóò ní jóná Smile Radio. Ò ní jóná lórúkọ Jésù. Ayérayé máa ṣe ohun tó nìkan lè ṣe lórúkọ Jésù. Èmi nìkan ló yé, kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá, èmi nìkan ló yé. Èmi nìkan ló yé o, kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá, èmi nìkan ló yé. Èmi nìkan ló yé o, kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá, èmi nìkan ló yé. Ẹ wálé. Lórí rédíò, ọ̀sẹ̀ kẹta ló tún wà yìí ònú January. Ìwọ̀nba request díẹ̀ la máa gbà lórí rédíò àtòrí Orísun lónìí. Nítorí pé Ọlọ́run ká ẹyẹ láti wà lọ́rọ̀ àwọn alààyè lónìí. Ó ní ìdí láti máa yin Ọlọ́run alààyè. Alèwí lè ṣe alàìṣe lèwì yìí gbogbo nílé Jésè kìnìún ẹ̀yà Júdà. Èmi nìkan ló yé, kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá, èmi nìkan ló yé. Èmi nìkan ló yé, kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá, èmi nìkan ló yé. Dọ̀túnmọ̀yé kàn mí kí Olúwa bá pẹ̀lú mi. ìwọ ló kàn. Ó jẹ́ máa jó ńlé lórí Smile Radio lórí Orisun máa jó lọ.
ga. Ah. Hey. Síbẹ̀ agbára Ọlọ́run gbà ní, agbára Ọlọ́run gbà ní, ó gbà ní là. Síbẹ̀ agbára Ọlọ́run gbà ní, agbára Ọlọ́run gbà ní, ó gbà ní là. Hey. Síbẹ̀ agbára Ọlọ́run tú ní sílẹ̀, agbára Ọlọ́run ṣèwòsàn, ó ń gbà ní là o. Síbẹ̀ agbára Ọlọ́run gbà ní, agbára Ọlọ́run gbà ní, ó ń gbà ní là. Sórí bó ṣe ń gbà wá lórí rédíò yẹn, wá gbà wá lórí YouTube bye. Segun Oluwayomi TV. Go and subscribe to our YouTube channel. Facebook Segun Oluwayomi. TikTok at Segun Oluwayomi. Instagram at Segun_Oluwayomi. Hey, Oluwa ṣé o.
ìyálẹ̀ yíbò ni. Àyàn báwo ló ṣe rí sí? Okay. Ó ṣe òkè ní kọ́ọ̀dì. Ọ́dì máa sórí lórí rédíò máa bẹ̀rẹ̀ sí jó máa yọ̀ máa yan bá àwọn ọba January ti tún lọ díẹ̀. À tún wo February iwájú báyìí. We are grateful, oh Lord. Ṣé ká tún kọ takúsá ni? Ẹ̀yin ọmọ ẹ̀ ń gbé mi rìn lónìí o. We are grateful, oh Lord, for sparing our lives till this time. Gbogbo ẹ̀yin Smiles Radio, ẹ gbé ọwọ́ méjèèjì sókè kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Lórí Orisun, ẹ máa jó kẹ́ máa yọ̀. For everybody watching us on our social media platforms, raise your hand to the Kingmaker and just celebrate this Kingmaker. Ọba tó ń fọba jẹ, ọba tó ń gbàdọ̀balẹ̀ ọba. Ọba tó gbàdọ̀balẹ̀ ọba. Ọba tó gbàdọ̀balẹ̀ ọba. Èmi ṣe kábíyèsí rẹ̀. Ọba tó gbàdọ̀balẹ̀ ọba. Ọba tó gbàdọ̀balẹ̀ ọba. Ọba tó gbàdọ̀balẹ̀ ọba. Èmi wá ń ṣe kábíyèsí rẹ̀. Ọba tó gbàdọ̀balẹ̀ ọba. Olúwa ṣé o. Ọba tó gbàdọ̀balẹ̀ ọba o. Ọba tó gbàdọ̀balẹ̀ ọba. Èmi ń ṣe kábíyèsí rẹ̀. Ẹ wálé. Ọlọ́run ṣì máa dáhùn. Mo máa ń sọ pé ilẹ̀ Ọlọ́run kì í ṣú. Kì í ṣú ọ̀sẹ̀ kẹta láwa yìí. Ṣé ìkẹta láwa yìí? Ilẹ̀ Ọlọ́run kì í ṣú. Ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ní àkókò tá a wà yìí sí ìṣẹ́jú márùn-ún síbí. Ayélayé ó lè tú ayé ẹ ṣe, ó lè yí ayé ẹ padà. So the best thing you can do is to worship and praise him. Òun la àkọ́kọ́ kọjá. Gbèsè pọ̀ ńlẹ̀, owó skul àwọn ọmọ,
owó school Ọlọ́run máa san. Owó ilé Ọlọ́run máa san. Ẹni tó wówó ilé tọ́lọ́run fẹ́ ra lé fún. Emmanuel ẹni tó wówó ilé tọ́lọ́run fẹ́ ra lé fún. God just need little faith. Bí ìgbàgbọ́ rẹ bá dàbí wóró mọ́sálì, ìwọ sọ fún òkè pé dídé kúrò ńbẹ̀ yẹn bọ́ síbẹ̀ yẹn. Àìgbàgbọ́ bìlà tèmi lólúwa ká tó máa lọ lórí rédíò. kọ́lé fún àwọn èèyàn nínú oṣù yìí. Òun máa ra lé fún àwọn èèyàn. Ìwọ tó ń struggle àti sanwó ilé, ayérayé dẹ̀ ń plan àti ra lé fún ẹ. The only thing you can do to make it very fast is to worship this God. Praise him. Ẹ wo àìgbàgbọ́ ẹ jẹ́ kó bì lẹ́nu ayé yín. The Lord will do it. Mo ní ìgbàgbọ́, ó dá mi lójú pé ohun tí Ọlọ́run bá ti sọ ẹ̀ṣẹ̀ tí ìwọ ń tọwọ́ ara ẹ bọ̀ ló lè fà sẹ́yìn. Ṣùgbọ́n tó o bá dẹ́ṣẹ̀ tó ń yin Ọlọ́run dédé, tó fẹ́ ọmọ ẹnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ, tó fẹ́ ọmọ ẹnìkejì rẹ bí Ọlọ́run ṣe fẹ́, wo ọ̀nà àlà. Ẹ̀ka ẹ̀ka bàbá o, ẹ̀ka ẹ̀ka. Ẹ̀ka ẹ̀ka bàbá o, ẹ̀ka ẹ̀ka o. Ẹ̀ka ẹ̀ka bàbá o, ẹ̀ka ẹ̀ka. Ẹ̀ka ẹ̀ka bàbá o. Adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Àwa wá dá ọpẹ́ padà o sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Thank you for joining us this episode, the third Sunday in January. God bless you. See you next week by God's grace. Gbogbo tí Ọlọ́run ti sọ yóò wá sí ìmúṣẹ nínú ayé yín, ṣùgbọ́n ẹ sá fún ẹ̀ṣẹ̀.
ẹ sá fún ẹ̀ṣẹ̀, ẹ sá fún ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ló lè jẹ́ kí Ọlọ́run ó jìnnà sí ẹ. Súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kó lè súnmọ́ o. Bọ́lọ́run làjà kó lè rójú rere rẹ̀. Ẹ̀ṣẹ̀ ló máa mú ìyapa wá o. See you next week by God's grace. Ó dàbọ̀.